bàbá Alado sórí tẹ́yìn bá ń gbé gómìnà lu yín ṣépè tẹ́yìn yàkàyàkà àwọn olórí ìlú yín láyé àti láyé má máa gbé gómìnà tiwa ṣépè mọ́ o. ẹ má bínú Ogun State ṣẹ̀dẹ̀rù bẹ́ẹ̀ ní gómìnà ẹni tó bá rí kó jẹ́ gómìnà Ogun State kò ní dáa fún un. ẹ wá lè ní gómìnà lọ́la o mo fi kàbàbúra Òṣogbo èsẹ̀gbẹ́ yín gbogbo Ọ̀ṣun State pátápátá wọn èsẹ̀gbẹ́ yín ayé yín ti bàjẹ́. Ogun State tó close to Lagos State ẹ wò bí gbogbo state yín ṣe rí kò sọnà Ogun State tí mo lọ kó darí ayé yín ti bàjẹ́ bọ́mbà mi ti yọ èsì mi tún bàjẹ́ nínú Ogun State ẹ ní soríire o gómìnà Ogun State ò ní soríire wàdà ẹ kàn fìyà jẹ àwọn ará Ogun State ni ẹ wáyére olórí burúkú nìyín ebi gbàtà ọmọ Portable yẹn tó pariwo wọn nẹ́nà tó ṣe ọ̀nà tó lọ́dọ̀ Portable bó sì dín Ogun State láyé Ogun State ò kì í ṣe róòdù olórí ibú ni wọ́n tẹ́ bá fẹ́ ṣe next election ẹjẹ́ mẹ́ta fẹ́ lò wọ́n ní ẹnìkan jẹ́ yáyípo náà ń bọ̀ tó bá dá ẹjẹ́ dìbò fún kó lè bá yín sọ̀nà wàhálà Ọ̀ṣun State ẹsẹ̀gbẹ́ yín mo fi kàbàbúra tí màá bá fi wá gbé Ogun State yìí mo fi Ọlọ́run búra mo bọ̀ tí màá bá fi wá gbé Ogun State yìí kí n lọ gbé ní Ọ̀ṣun State ó pè mí ayé yìí ti bàjẹ́ gómìnà olórí burúkú tẹ́ ẹ jẹ́ ẹ̀ ń kówó lù àpò ní ẹ̀ ṣọ̀nà kankan. Prince Dàpọ̀ Abíọ́dún gómìnà Ogun State nìyẹn o láyé ẹ tó máa fi kú no matter who may be kí ló kún ẹ̀ ṣáàbẹ̀ ń ṣe pé kó wá bá wa gbé Ogun State ni ṣáàbẹ̀ ń ṣe pé kó gbé mọ́tò wá sílùú Ogun State ni tó bá gbé mọ́tò wá tí bọ́m̀bẹ̀ ẹ bàjẹ́ ó bàjẹ́ fẹ́lẹ́dẹ́ ẹnìyẹn náà ṣáwa tá à ń gbé Ogun State complain fún ẹni ìfàtọ̀ tó bá gbé gómìnà tí ẹ ṣe kan tí ì ṣe nǹkan kan kó túmọ̀ sí pé kó wá ṣépè fún wọn náà ṣé bọ́n ṣe àdírẹ́sì àgbàlagbà nìyẹn ni àbọ̀rò pé bó ti ṣe sọ̀rọ̀ yẹn kọ́ lè pè é kọ́ fún ẹ lówó àbí o ò dẹ̀ ní gbádùn pẹ̀lú tó sọ yẹn odidi gómìnà lù ó dẹ̀ ń gbé ṣépè bẹ́ẹ̀ yẹn ta ló gbowó fún ẹ tó bá gbowó fún ẹ pé kò kàǹpé ṣe bí wàá kàǹpé wàá gẹ́ra ọ̀tún ni ìwọ ni tó wá ń gbé odidi gómìnà lù ṣépè nítorí kí ni sẹ́yìn kọ́ lẹ dá gbogbo wàhálà ilẹ̀ sí wa lọ́rùn nàbó pẹ̀lú àwọn tó kó aṣọ wọ̀ sọ́run nígbà náà ní tẹ́ni ẹnìkan ní kẹ́ ẹ dìbò fún ẹnìkan ní kẹ́ ẹ dìbò fún ó pẹ̀lú ni ó pẹ̀lú náà tẹ́ ẹ dìbò tẹ́ ẹni ká dìbò fún kẹ́nikẹ́ni kan á dìbò tán gbogbo ẹ̀kọ́ náà ṣé gbogbo ẹ̀ ló báláǹsì ni ṣé gbogbo Nàìjíríà ló báláǹsì ni ó wá ń ṣépè fún gómìnà lu tiwa ó dẹ̀ ṣépè fún gómìnà lu tiyín àbí lu tiyín náà ó dáa tó bẹ́ẹ̀ náà ni àbọ̀mọ̀ lu gbogbo ní ẹ̀gàn tó wá ń gbódìdí gómìnà lu tiwa ṣépè àwọn ọmọ Ogun State kan náà dẹ̀ wọ́n wá hèlì ẹ pẹ̀lú tó sọ lẹ́ni tó yẹ kẹ́ ẹ kù lépẹ̀ wá hèlì ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ ló sọ ní sódìdí gómìnà lu yín lóòótọ́ lè má ṣe ohun tó tẹ́ wa lọ́rùn kò túmọ̀ sí pé ká ṣépè fún wọn náà àwọn bàbá wa ni wọ́n jẹ́ kò túmọ̀ sí pé ká ṣépè fún wọn ló ṣiṣẹ́ olórí wa gómìnà wa sì ni wọ́n á gbọ́dọ̀ gbé wọn ṣépè ìtọ́ bá ṣe tó kù díẹ̀ ká tó ẹ pè wọ́n náà ìwọ ni tó wá ń ṣépè fún odidi gómìnà lù Alado wà very careful gbogbo ọpọlọ olè tẹ́tú máa wá fi kó wa lómi ọbẹ̀ jẹ nílùú Ogun State lọ tí ń wáyé o téèyàn kan bá gbówó fún ẹ pé kó máa wá fi bàyàn ló kọjẹ́ jẹ́ kó rí ẹ pé o irú rọ́bìṣì wo nìyẹn irú ọ̀rọ̀ burúkú wo ló ń sọ lẹ́nu wo tẹ̀lé wá gbógun State abẹ́ kó gbógun State àtà ń gbógun State ṣé kò tẹ́ wa lọ́rùn ni a bá complain fún ẹni láyé ẹ tí wọ́n bá dẹ̀ bí bàbá ńlá kò bàbá ẹ̀ dá ìwọ tún wọnú Ogun State wá mọ̀ ńgbà náà tọ́ bá ti bí bàbá ńlá kò bàbá ẹ̀ dá wọnú Ogun State wá ìwọ idiot ọmọ yìí ó dẹ̀ ń sọ kíní kò dídí gómìnà lu tiwa àwọn oníṣẹ́ aláàrífín èèyàn àdẹ̀ ń rí àwọn gómìnà lu tiwa fi o kẹ́ẹ̀jẹ́ kó rí yín ó pé tọ́ bá gbowó fún yín ẹ gbowó yín ẹ lọ fi ṣeṣekúṣe tẹ́ fẹ́ fi ṣe látàtẹ̀ ti kàmpé olórí burúkú fún gbogbo wa fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá ṣé Nàìjíríà rọrùn ni ó wá sọ̀rọ̀ gómìnà lu wa ó tiẹ̀ sọ̀rọ̀ wọn sínétọ̀ tó jẹ́ pé wọ́n wà sẹ́ńtírà gan àmọ́ nǹkan ó wá sọ̀rọ̀ gómìnà mélòó ni gómìnà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó máa ṣe tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kó mẹ́ẹ̀ náà ni náà bàbá wa Prince Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run ò ní yẹ̀yẹ́ yín Ọlọ́run ò ní kàn yín lábùkù ẹ̀yin náà ẹ jọ̀ọ́ àwọn ibi tó bá kù náà ẹ̀yin náà ẹ bá wa ṣe kọ́ wọn àwọn idiot kan yẹ máa ṣẹnu wátawàtà náà ìwé eléyìí ok ó wò pé kí gómìnà lè pè é àbí kan lè máa wò pé wọ́n fẹ́ fún ẹ wàhálà tí gómìnà bá pè wọ́n fẹ́ rán ẹlẹ́wọ̀n ni ìwọ idiot ọmọ yìí ẹ̀yin ọmọ olè tẹ́ bá ti gbowó olórí burúkú ẹ máa wá ṣe orí burúkú kiri orí social media ẹ máa wá sá kiri
ṣé kó èló ló fẹ́ gbà tó le tó bẹ́ẹ̀ o ò dẹ̀ ní gbádùn pẹ̀lú bó ṣe ṣépè fún gómìnà wa o ò ní gbádùn tó wá sógun state kó o wá sógun state kó o jẹ́ káwa mọ̀ pé o wá sógun state wàá mọ̀ pé àwọn ọmọ Ògùn state à ń páyà fún ẹ idiot ọmọ bàbá Prince Dàpọ̀ Abíọ́dún kan ò ní ṣàlàáfíà yín gàrí àmọ́ yín náà ẹ bá wa yanjú ẹ kó lè dá ó ti yé gbogbo ọ̀nà àkútè gbogbo àwọn ọ̀nà yẹn náà ẹ bá wa ṣe Ọlọ́run ò ní dójú àdúrà tì yín ó sọ àwọn ọ̀nà pọ̀ lóríṣiríṣi ẹ̀yin náà ẹ bá wa ìtẹ́ bá lè ṣe mẹ́ ẹ tètè ṣe ní kí táìmù tó lọ ẹ tètè ṣe àmọ́ bàbá Alado ọ̀rọ̀ tó sọ yẹn ó kọjá ẹnu bàbá ńlá kú bàbá ẹ̀ sí odidi gómìnà ìlú Ogun State Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa bàbá Alado nǹkan ṣe ẹ́ lọ́pọlọ nǹkan wàláhì tàlà nǹkan ṣe ẹ́ lọ́pọlọ ó jẹ́ lọ dánwó olówó tó gbà padà àìjẹ́ bẹ́ẹ̀ tó o bá lọ dá padà tó lọ wò pé irú campaign tó fẹ́ máa campaign fún wọn rè ẹ̀wọ̀n ló máa kú sí o Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa jàre.